من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون náà adá ọ̀pẹ́ fún ọlọ́wọ́n ọba tí ó ní ká bá Rọ̀mọ̀dọ́nù débi tá a bá dé tó já wà ní ẹni tí ń rí gbà ọlọ́run kó já rókùn ẹ̀ tó a bá gbàátán ọlọ́run kọ́ wọlá tó bẹ̀rẹ̀ kọ́mọ́nù wá ńlá dá wọn ló lágbára láti ṣe bẹ́ẹ̀ innahu ala kulli shay'in qadir ibi tá a ti wá ń bára wa sọ̀rọ̀ lọ́wọ́ a ń bára wa sọ̀rọ̀ nípa àwọn àdéhùn èyí tọ́lọ́wọ́n bá mi ọlọ́wọ́n bá rẹ ọlọ́wọ́n bá àwọn ọlọ́wọ́n bá òun àti ìwọ tí ọjọ́ àlọ́wọ́ àwọn ọmọ Israel tó sì jẹ́ àdéhùn tẹ́nìkọ̀ọ̀kan wa náà gbọ́dọ̀ mójútó ọlọ́run ní àjọ àdéhùn lọ́wọ́ àwọn ọmọ Israel wípé la ta'buduna illa Allah ọlọ́run ní àgbàdéhùn lọ́wọ́ wọn wípé ẹ gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan mìíràn àyàfọ́ lọ́wọ́ ọba tó láàrẹ́ ká Allahu nìkan ṣoṣo àti sọ̀rọ̀ lórí eléyìí ibi tá a tún ti sọ̀rọ̀ lórí ẹ̀ ìgbọ̀tọ́rọ̀ rẹ̀ tí ń parí òun ni wà bil walidayni ihsana ọlọ́run ní àwọn òbí rẹ̀ méjèèjì ẹ ṣe dáadáa sí wọn àti gbìyànjú àti sọ̀rọ̀ lórí kẹlìmáàtì kọ̀ọ̀kan nínú ẹ̀ bil walidayni àti sọ̀rọ̀ lórí ẹ̀ ihsana àti sọ̀rọ̀ lórí ẹ̀ àti sọ̀rọ̀ ń pa ìrọ́bù ẹ̀ ṣùgbẹ́lẹ̀ ìtọ́ pàtàkì táwọn wí lọ́wọ́ lánàá fẹ́ẹ́kọ́ ẹkú tó bá wọn náà ó náà ní wípé báwo láti ṣe dáadáa sáwọn òbí wa kí lè mi máa fi ṣe dáadáa sáwọn òbí mi kí ni wọ́n ó fi ṣe dáadáa sáwọn òbí rẹ ọ̀pọ̀lọpọ̀ wa àti ìmọ̀ pàtàkì tí wọ́n ń pè lóbi ẹjẹ́ wá ẹyọ̀kan tó kù tí a sọ tàbí bọ́ síbi nǹkan mí ó ní tí wọ́n fẹ́ ṣàlàyé yìí ó ní wípé títẹ̀ láṣẹ òbí ọ̀ranyàn ni mọ̀rọ̀kọ́ ajọ́ nǹkan tí mo sọ yìí títẹ̀lé àṣẹ òbí ọ̀ranyàn ni
ẹ̀wọ̀n tó lè bí wó kíkẹ́ ọ̀kan ni onílàtọ̀ àtàlẹ́ màlúùkẹ́ fi máa sí àtẹ̀sọ́ọ̀dọ̀ ẹni ọba jẹ́ adẹ́dá eléyìí ti sọ ọlọ́wọ́n bọba tó láre ga tí ẹ̀dá tọ́lọ́wọ́n ọba dá tí ọba pàṣẹ táṣẹ wọn wà mú akọlù ẹni ọdá wa ìgbà yẹn àìtẹ̀lé ń tọ̀ ìgbà yẹn nìkan tó bá ti jẹ́ pé òbí èèyàn ọ̀pàyàn láṣẹ tó jẹ́ ẹ̀ṣẹ̀ ìyẹn gbọ́dọ̀ tẹ̀ láṣẹ wọn ara péyàn tẹríba fún wọn nìyẹn ara péyàn gbà pé ọmọ lòun fún wọn nìyẹn ṣùgbọ́n tí wọ́n bá wá pa wá láṣẹ wípé ìtọ́lọ́wọ̀n ọba ọ̀fẹ́ làwọn fẹ́ jẹ́ àmà ṣe gẹ́gẹ́ bí bàbá Ibrahim bó ṣe sọ fún ànábì wa Ibrahim alayhi salatu wassalam wípé araghibun anta an alihati ya Ibrahim ó nílẹ̀ Ibrahim tí ọ fẹ́ sọ pé àwọn òsà tó ń sí òwú ọ ni la illam tantahi tó ọ̀bá fọkún sí ìwókíwí tó ń wí wọn ni láàárọ̀jù mannaka ń sọ olókò pàdé kí bàbá ọmọ mi ló sọ fún pé tó bá lẹ́sì tó gbà lọ́wọ́ wọn sí ń kọ́ ọlọ́mọ ni ọlọ́run fẹ́ dán sí kọ́ ọmọ rẹ̀ wò ní ẹ̀ níbẹ̀ yẹn èyí gbà fún ibẹ̀ yẹn nìkan وإن جاهداك على أن تشرك بي وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به táwọn òbí rẹ méjèèjì ní a bá sọ pé n tó kù ní pé kó wá ṣẹbọ ìyàwó rẹ tó lóyún àbíkẹ́ pàgùntàn tó lóyún àbíkẹ́ wá jẹ àwọn àṣìṣe tí ó jẹ́ àṣejẹ́ tó sì jẹ́ wípé kòkó rẹ̀ kọjọ́rọ̀ kanlẹ̀ ìdí kòkó tí wọ́n ṣàṣejẹ́ sí kọjọ́rọ̀ kanlẹ̀ ókè ẹnu ni wọ́n máa fi kó jẹ́ kọjọ́rọ̀ tọwọ́ bọ̀ lójọ́rọ̀ àwọn àdánwò bẹ́ẹ̀ ń gbàyẹ̀ ìwé tẹ̀lé ṣùgbọ́n ẹjá dín tí a sọ ìmú dáadáa lẹ́yìn ìyẹn tó bí ọba ti pààyàn láṣẹ tó jẹ́ ṣe nígbọ̀nà tẹ̀ láṣẹ tó bá jẹ́ pé tí ń sọ kìí ṣẹ̀ṣẹ̀ ara wípé yàn gbà pọ̀ magidi lónìí ẹ̀ ìparí wá ní lẹ́yìn àwọn sàábí ànábì Muhammad ẹnìkan ara Yamani ni ó wá sí hajj ìyá rẹ̀ ti wá dàgbà kò lè dáta wá fún ṣe ọwá pa ọ ń pa ìyá rẹ̀ ṣiṣẹ́ hajj iṣẹ́ hajj téèyàn bá ṣe tí ó pọn àyàn èèyàn mọ̀ pé yẹn ṣiṣẹ́ ṣùgbọ́n nítorí wípé ìyá rẹ̀ ọlágbára ó fẹ́ wá fìjọmọ gidi hàn sí ìyá rẹ̀ ó wá ń pọn ìyá ẹ̀ lẹ́yìn ó náà wá rí pé wàhálà yìí pọ̀ ṣùgbọ́n fẹ́ jẹ́ kí ìyá rẹ̀ ó ní hajj láyé ó wá ń sọ fún Abdullahi ibn Umar radiyallahu anhuma ó ní rẹ̀ Abdullahi ara'aytani jazaytuha ìyá mi ṣé gbogbo wọ̀ tó ní lórí mi ṣe mọ sántán àbí ìsántán tí ó ní gbogbo èmi mo gbé wá sí ájì mo tún wá gbé débẹ̀ mi mo tún pàákì Abdullahi ibn Umar ni ó ní láà ó yìí tí ìsántán gbogbo ń táàrí kájẹ́ láyé lẹ́yìn ìgbà tọ́lọ̀ ń dá wa tán gbogbo ń táàrí kájẹ́ láyé lẹ́yìn tọ́lọ̀ ń fi àwọn òbí wa sí sábà bí wáyé wa ni kò sí ní táà lè wá ṣe fún wa tó lè pọ̀ jù ẹjá mojú tí ṣe dáadáa sáwọn òbí wa ọlọ́run sẹ́ni kọ̀ọ̀kan wa lọ́mọ dáadáa lọ́mọ rí ọmọ dáadáa ọmọ rí ní òfin tẹ̀lé kọ̀ọ̀kan wa náà lọ́rẹ̀ ẹjá wá fi yẹn lẹ̀ wà tẹ́yẹ kọ̀ọ̀rọ̀ bá ọlọ́run ní wípé nínú àdéhùn tá a gbà lọ́wọ́ wọn tẹ́yìn mùsùlùmí náà gbọdọ̀ mójútó oníwádìí kòrò bá àwọn alásùnmá kí ẹmọ̀ sí dáadáa sí ó ṣe pé àwọn alásùnmá rẹ dáadáa ní ó ma ti àtọ̀dọ̀ rẹ tó kó lọ́sọ́dọ̀ wọn kọ́ ma jábúrú ọya èsì kọ́ yẹ pé dáadáa
ó ní ọ máa tó wáyé pé dáadáa ó ní ọ máa tó kó látọ̀dọ̀ rẹ lọ́sọ́dọ̀ àwọn alásùnmọ́ àwọn alábàágbé ìwọ alábàágbé ó pàtàkì púpọ̀ ní Islam. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní gbogbo ìgbàjìbìrì ló sàmọ̀ sàsọ tẹ́lẹ̀ fún mi nípa alábàágbé mi sáà títí mo fi wò yí pé àkọ́fẹ́ fún lókun jẹ́ àwọn tí wọ́n sún máàyàn àwọn tí wọ́n ní kọ̀rọ̀ ọba sí èèyàn méjì ni wọ́n àwọn tó ṣe ké yìí bí jọjọ dayan papọ̀ kíyàn ọlọ́dún ká ṣe dáadáa sí àwọn míì ń bẹ ìbí ọ̀dayan papọ̀ ṣùgbọ́n ìgbé àdúgbò dáyàn papọ̀ mùsùlùmí gbọ́dọ̀ sí dáadáa sí nǹkan ọ̀kan péré ní sọ lórí táàfin mọ bóò ló ṣe pàtàkì tó kí ẹ máa sí dáadáa sálábàgbé ẹ̀ tí a ní nínú Islam anybody tí bá ń ṣẹ̀mí báyìí láyé gbogbo sí wulẹ̀ kí iṣẹ́ ọwọ́ rẹ̀ ó burú tó àìláàánà ẹ̀ mo rò ká jọ tí mo sọ yẹn ẹni tá a máa láàánà nínú Islam tó lẹ́tọ̀ọ́ ó ní ẹni tọ́lọ̀ ń bá láàánà tá Nabi sallallahu alaihi wasallam láàánà bí èṣù ṣùgbọ́n ní bẹ́yàn ṣe máa ṣe tiẹ̀ náà kọ́mọ̀ tó máa rán gún tí ẹ gbàgbé hadith bí àwọn kan nínú àwọn tó ti lọ nínú àwọn kèfèrí tí láàánà ń bẹ lórí wọn tàbí ẹni tó bá ní àwọn àwà kan lọ́wọ́ a ní láàánà òun gangan a máa láàánà ẹni tó bá nínú wà ń lọ́wọ́ ọlọ́ni la'natullahi ala al-kadhibin láàánà ọlọ́run kọ́ máa bá wọn òkúrọ́ èyàn ọmọ sọ́wà ṣùgbọ́n èyàn ní sọ kí láàájá òkúrọ́ ní ọ láàánà ọlọ́run máa bá ọ èyí sọ bẹ́ẹ̀ tí ọba láàánà kèfèrí gan ọjọ́ ọ̀dọ̀ jẹ́ kèfèrí tó ti kú kèfèrí tí ń bẹ láyé èyí láàánà rẹ̀ ní ìrọ̀pá láyé mi ti yé wa ṣùgbọ́n àwọn onímọ̀ ní pé èyàn lè láàánà mùsùlùmí tí ó sì jẹ́ mu'ayyan ìyẹn ni láàánà rẹ̀ báwo ni yẹn ṣe máa láàánà rẹ̀ wọ́n ní wípé láyé Ànábì Muhammad sallallahu alaihi wasallam hadith bó ti lálàáfíà ní Shaykh Al-Albani ló lálàáfíà ẹnìkan bẹ jáàrù ni wọ́n Dhul Qurba ni wọ́n nípa àbágbé ẹni tó wá jẹ́ kejì rẹ̀ yìí ara ní wọ́n fi ní sáà ara ní sáàfin ní kìí sí dáadáa sí ara ní sáàfin ní ara ní sáàfin ní gbogbo ọ̀nà tó ní agbára láti fi àpíìlì sí ló ti àpíìlì sí kò gbọ́ ní sàǹfàrà ní náà ìgbà tó wá rí bẹ́ẹ̀ ẹni yí wá kó gbogbo ẹrù tí bẹ́ẹ̀ lé rẹ̀ ọwọ́ kó bọ́ta wá kó sáàrin ọ̀nà táwọn èèyàn gbà kọjá ìgbà tó kó ojú ẹ̀ sáàrin ọ̀nà táwọn èèyàn gbà kọjá òun gẹ́gẹ́ wá dún bẹ̀ gbogbo àyàn náà bá ti fẹ́ kọjá lọ wọ́n sáré ẹrù nù lé ebi lọ́wọ́ dé kí ló tó fi kó ojú ẹrù jáde tó ní gẹ́gẹ́ ebó wọn ò dún gbélé gbádùn ìnira pọ̀ àwọn èèyàn wá ń làánà ní ìrọ̀pálá yìí mìtí àwọn èèyàn ń làánà ẹni ó ní ilé mùsùlùmí sí àwọn èèyàn ń làánà rẹ̀ kí àṣọ lórí ibú lágbájá ọlọ́run làánà ẹ̀ ó sì ní ọlá tó báyìí ọlọ́run làánà ẹ̀ ìgbà tí làánà yẹn pọ̀ táwọn èèyàn làánà rẹ̀ tẹ́ ń làánà ẹ̀ fúnra rẹ̀ lọ́sọ fẹ́ ní pé ó kó padà sínú ilé àtijọ́ náà ló ti change sí Ànábì Muhammad sallallahu alaihi wasallam Ànábì sì gbọ́ sí Ànábì ó wá sọ fún gbogbo àwọn tó làánà rẹ̀ wípé àìlànà mùsùlùmí mọ́ wọ́n ní ẹni tó bá jẹ́ wípé aládánwò ní fáwọn alábàgbé ẹ̀ ẹ̀rí nù péyàn lè máa làánà ẹ̀ kódà kó jẹ́ mọ̀ àyà nǹkan ẹ̀yọ̀kan ni mo fẹ́ lò ń bẹ̀ ó ní gáàrí wípé tí ò lẹ́tọ̀ọ́ nínú Islam ẹni tí bá ń ṣe aburú sí alábàgbé tàbí sí alásùnmọ́ ó sì lẹ́tọ̀ọ́ sí tó sì dáburú eléyà ọmọ pẹ́mì àti ẹlẹ́kọ̀ọ́ wípé ìsìláàmù pàtàkì ṣíṣe dáadáa sálásùnmọ́ èèyàn alásùnmọ́ rẹ ní tìbí bàbá rẹ ìyá rẹ ìyàwó rẹ ìgbàtọ́lọ́ ọba ń sọ nínú nìsá ó ní wàlẹ̀ jáàrì nílẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ọlọ́ní àlìjáàrù ìdílẹ́kọ̀ọ́rọ̀ rẹ ẹni àtẹ́tọ́jálábàgbé rẹ tẹ́ súnmọ́ra yín tí kọ̀rọ̀ bá náà sàbùnbẹ̀ lára yín
wàlìjáàrí lè jùnúbì àti alábàgbé rẹ tó jìnà sí ọ ọlọ́run wá ní wà sọ́ọ́hìbì bìlì jámbì nínú ẹ̀yìn tó ọjọ́ rẹ̀ mọ́ ṣe dáadáa sí nítorí kọ̀rọ̀ ọba òun ìyàwó ẹ̀ ìgbàtọ́lọ̀ sọ wípé wà tẹ́lẹ̀ kò rùn bá àwọn tó súnmọ́ yín ìyàwó ń bẹ ń bẹ ṣé ká lọ béèrè pa rẹ lọ́wọ́ ìyàwó rẹ̀ kí ni ó sọ kí ni ó sọ kí lágbọ̀ ṣé ká lọ béèrè ṣé ká lọ ilé ìdáadáa wọ́n sọ pẹ̀ tó rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ní lè pósù pẹ̀ àwọn pósù politics yìí gẹ̀gẹ̀ ṣùgbọ́n ṣé ká béèrè o yọ́ mọ̀ sọ̀dọ̀ fún kálùkù bá yọ́ mọ̀ sọ̀dọ̀ fún kálùkù náà mọ̀ bó sì fi lé sí àti bó ṣe rí lé wà sahibi bil jambi ìyàwó rẹ̀ ó ṣe dáadáa sí àdánwò àwùjọ Yorùbá wíwà responsible nínú àwẹ̀ nìkan kìí ṣàdánwò Islam àdánwò responsibility nínú àwẹ̀ nìkan ìṣàsùn sì dáwà papọ̀ nínú àwẹ̀ nìkan lójú ọmọ tí ń gbowó oúnjẹ wọ́n máa jẹun nínú àwẹ̀ nìkan àwọn àyàwó tí ò lówó oúnjẹ tí wọ́n ò ní nǹkankan wọ́n jẹun nínú àwẹ̀ nìkan lẹ́yìn àwẹ̀ báyìí tí èrù ti ké kálukú ti bá tiẹ̀ lọ àwọn ọmọ kan yóò ti di pé ẹ lọ báyà yín wọ́n làwọn Yorùbá bí pé Ramadan lóṣù tí ń tàṣì yá àbíkọ́ lọ ń bonú oṣù ilé máa tún yà láṣìírí ni o torí gbogbo ẹni tí ó wà responsible ó náà ni ó fẹ́ wà responsible náà ká ṣe dáadáa ẹ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn tí wọ́n súnmọ́ wá jù lọ ẹjá fi ìyàwó tẹlẹmí ilẹ̀ kí lọ́mọ rí ó sọ ń pa ẹ̀ ẹlẹ́mí ọmọ jẹ nǹkan ọmọ rí ó mọ wá wò ọmọ rí ó mọ ọ̀rọ̀ jùmọ̀ báyìí yóò mọ ọ̀rọ̀ jùmọ̀ báyìí ìgbà mìíràn gbójú ẹ sọ́run olójú kòkòrò olójú kòkòrò yóò sì wo gbogbo ẹ̀ tán kẹlẹ́lẹ́ ẹlẹ́mí ò ní sọ pé olójú kòkòrò yóò ṣe bí ìgbà tí ò rí tó bá wá jẹ tán yóò ní kọ́ wá lọ dewé nù àbí kọ́ wá lọ sọ láìlọ́nà nígbà tí obìnrin wálé Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó gbé ọmọ lọ́wọ́ tí ó sì sí nǹkan tí wọ́n jẹ tí ò ní nǹkan tí wọ́n sì fún dàbínú ó sì fáwọn ọmọ rẹ̀ ń dàbí ọmọ yìí tún jẹ dàbínú tán ó wá kólé tó kù yàwọn tí yàwọn jẹ ọmọ bá tún ra jùmọ̀ ó yìí tún fi lé ọmọ lọ́wọ́ bóò là wá ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ó ti jẹ́ ń takò tó wálé ó ti mọ̀ pé òsùn jẹ́ ń lè tàbí ọlọ sálámà sáwọn ọmọ àyá rẹ̀ ó sì hàn kí ta bá ti dọ́dọ̀ àwọn ọmọ àyá yóò sàṣà láṣepọ̀ tí wọ́n bá ti sàláṣepọ̀ ayọjọ́ wó yóò wà nílé yóò lásùn bẹ́ẹ̀ náà ni ọlọ́run ní wà tẹ́lẹ̀ kò rọ̀ bá àwọn tí wọ́n súnmọ́ yí alásùnmọ́ rẹ̀ ó bẹ̀rẹ̀ látorí àwọn tí jọjọ dáyín papọ̀ yàtọ̀ sí bàbá àtìyá tàbí bí ọ̀dáyín bá papọ̀ bí jọjọ gbé papọ̀ ti dáyín pọ̀ ó sì ọ̀ranyàn lórí mùsùlùmí kó ṣe dáadáa sí wọn kí wọ́n lè máa sọ dáadáa ń pa ẹ̀ ṣùgbọ́n orú wà wọ́n ní bẹ̀rẹ̀ ẹni kọ̀ọ̀kan wá báwo la ṣe ń ṣe sáwọn tó wà gán bí kátó wá máa sọ̀rọ̀ aráàta báwo la ṣe rí síyàwó wa kátó máa sọ ẹni tá àjọjọ́ ń gbélé ọlọ́mọdé aṣàgbàkọ̀ mo gbé mi kan tó ṣe yí pé tẹ́ ẹ bá ṣe bẹ̀ tó bá ilé jọ́bẹ̀ tó dáa tọ́jọ́bẹ̀ tó dáa àwọn tí ẹ̀jọ́jọ́ ń gbé wọ́n ògbé ẹ̀ṣẹ́ ọbẹ̀ tó dáa wọ́n sì dáyọ̀ sí kẹsẹ̀ kí wọ́n dáa wọ́n wọ́n yọ̀ sí o iyọ̀ bátakú bá yẹrẹ wà lórí ẹ̀ ní lè jẹun nígbà tó lọ́n bá bà sí tẹ́ bá ilé ọ̀rọ̀ ẹran díẹ̀ tó bá ilé ta sánsán wákà ọ wáyé o ní kìtìn wákà gíláńgbé táńgbé gínígínígá àdéhùndé áàfù lébi ilé yóò ibi wọ́n ti ń dayọ̀ sọ́bẹ̀ ọbẹ̀ tèmi gẹ́gẹ́ ní o ìsọ̀bẹ̀ lómi o èmi gẹ́gẹ́ ọbẹ̀ mi áàfù rí o ẹ̀kọ́ kan náà sì ní nǹkan fẹ́ máa ṣe kìíní díẹ̀díẹ̀ káwọ̀ fẹ́ káàdó tiẹ̀
pẹ̀lú ògbó ọlọ ẹ̀ẹ́bà iyọ̀ wọ́n bí ìgbà tí ẹ mọ́ ọmọ torí ẹ̀ lọ́ra yọ̀ níjọba ayọ́ ìgbà mọ́ fi aṣọ opó kàn mí o wọ́n bá aṣọ opó kàn mí o ilé lójú kojú ìgbà mẹ́mẹ́ ẹjẹ́ ọba jẹ́ bẹ́ẹ̀ kò ní ilé ayé sẹ́kù tí ọmọ ilé ayé sẹ́kù tí ọmọ ó tún sẹ́kù tí ọmọ ìrọ̀mọ́ bá sọ́pọ̀ kàmí lára wọ́n tẹ́ kí ní ẹ̀kà máa dá àdúgbò tí àjọ sí kíchìn rẹ̀ a sì jọjọ gbà àjọ ní kíchìn yìí ojú rí nǹkan ọlọ́run kọ́ ṣàánú wa mùsùlùmí gidi ọ̀dọ́lọ̀ rí báwọn mùsùlùmí gidi ọ̀dọ́lọ̀ rí báwọn kódà kọjọ́dọ̀ ní pé wọ́n fẹ́ ka Kùránì kọ́ máa fi jí àwọn èèyàn lẹ̀ kọ́ máa jẹ wọn rọrùn sùn kí ebi tọ́lọ́ mọ̀ ń ṣe kó wa máa pariwo lé ẹlò kó fi rédíò sí kọ́ máa pariwo lálálálálálálá anábà Muhammad sallallahu alaihi wasallam ó ní la yajharu ba'dukum ala ba'din bil Qur'an tẹ́ bá wà mọ́sá sí nǹkan Kùránì kálukó ká tiẹ̀ má pariwo lẹ́lòmí lórí má dì lọ́wọ́ tẹ́ wá rí nǹkan bàdélẹ́kùnrin bá alásùnmọ́ wa ìsìláàmù fẹ́ já sí dáadáa sí bóò láti ń ṣe sáwọn alásùnmọ́ wa kí ni wọ́n sọ ń pa wa kí ni ìyàwó sọ kí lọ́mọ sọ kí lálábàágbélé kí ni ó sọ oníkà ẹ̀kàn máa wo àwọn àfáàbà ní wọ́n burú àwọn àgáyé jọjọ gbélé àtìlẹ́lẹ́ àtọ́sọ pé leggings mọ́wọ́ torí ẹ̀ mo fi wọ leggings a ń nára wa nàkùnà ẹ̀wà mẹ́ tó fẹ́ ní àbú alábù ó fẹ́ ní àbú ẹlòmí ó wà ní wọlé gíìsì kí máa bá lọ́mọ jẹ́ mo ló ti ṣẹlẹ̀ báyìí mo ní dákùn mọ́ bá lọ́mọ jẹ́ jọ́ torí ọlọ́run ó wọlé gíìsì tó ọmọkùnrin dà mo ní dákùn jọ ohun torí ọlọ́run wọ́n ní kí ó fẹ́ jẹ́ kó dákùn mọ́jọ dáàmà dákùn mo fọlọ́run bí ọ jọ́ torí ọlọ́run sì ní ọgbà ọlọ́run sì bá parí ẹ̀ ṣùgbọ́n nǹkan bẹ́ẹ̀ wọ́n lágùntà tọ́mọ rẹ̀ bá sọ̀rọ̀ yóò ní nǹkan bẹ́ẹ̀ ìsìláàmù fẹ́ já sí dáadáa sáwọn aládùúgbò wa torí tí wọ́n bá ń sọ nípa wa pàápàá nípa ẹ̀sìn ó pàtàkì nípa ẹ̀sìn nítawọn kọ́mẹ̀sì máa ń sọ nípa wa ó pàtàkì nínú tó yẹ kí mùsùlùmí ó mójútó ó ní kọ́ máa ya olójú bá ń dẹ́rù bọ́ màmí wọ́n ní kẹ́mọ́ yí pé àbúkẹ́ ní sí ọyìn sí tó wáyé pé ìwọ ní ń pèsè gbogbo ọmọ àdúgbò lójú ọmọ àdúgbò wọ́n èé pè ọ sí kí àbúkẹ́ nífẹ̀ẹ́ dé káwọn ọmọ máa sáré bọ̀ yí pé àbúkẹ́ ní sí ọ àwọn ọmọ wà á họ pé àbúkẹ́ ní dé eléyàn ọ̀dà nínú dáadáa tó yẹ kí mùsùlùmí ó mójútó ẹ máa wò kódà tí alábàágbé èèyàn bá ń ṣe àìdá sí yàn Islam tó ní a máa ṣe dáadáa sí nínú àwọn adélẹ́kùnrin bá Abubakiri ó ní Mr. kí wọ́n àwọn sàbí alábàá Muhammad Mr. alábàágbé Abubakiri sì máa ń ṣe dáadáa sí torí aláìní ní máa ń fún lówó ní máa ń fún lóúnjẹ ní máa ń fún ní gbogbo nǹkan ṣùgbọ́n gbà àwọn parọ́ máa ń ṣàkóso sí náà Mr. òǹbẹ́nu àwọn ọ̀gá tí ń jẹ́ kí kò sọ hákù àjá hákù alábàbí kò sọ kí á tàlábàbí èèyàn tí kan aburú bá jẹ́ ń ṣẹlẹ̀ sí ó yẹ kí èèyàn máa tù lọ́kàn ní kò wá sọ ìwọ dáadáa tábù bá kìrì gẹ́gẹ́ máa ń ṣe sí ọjọ́ àyọjú ẹ̀ lọ́nà bá ń gbé sùnmọ̀ mi inú Abubakiri yóò dùn ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ yẹn ti fọ́ lẹ́nu ẹ̀yàn pé nǹkan mímọ́ ṣẹlẹ̀ nígbà mi tí ó fọ́ yẹn lẹ́nu kò sí nǹkan tó fẹ́ sọ ọsọ àgbàká mú ìgbà ọlọ́run wá gbára dé ọlọ́run wá sọ bàárọ̀ Àìṣà kalẹ̀ tí ojú ayé wá rí pé Àìṣà ọwọ́ rẹ̀ mọ́ tọ́lọ́run wá ń rọ̀jù ọ̀rọ̀ líle fún gbogbo àwọn tí wọ́n gbèsùn àmì Abubakiri ni ó ti dá báyìí ṣé bó ti kílẹ̀ sí gbogbo ayé kọ́ màmí ọ̀sán burú ọlọ́run bá gangan fún ara rẹ̀ lọ́fọ̀ọ́ mọ́ Mr. yìí náà ó jẹ́ tán ó ní Mr. ò ti jẹ́ tán ohun tó sí dáadáa kankan sí mọ́ torí ipá Abubakiri lóhun ò ní ṣe dáadáa sálábàgbé má bó jẹ́ ipá alábàgbé sáburú sí ọlọ́run sọ àyàkalẹ̀ wà láyà tálì olórí fásitì mẹ́kùn فضل والسعة أن يؤتوا
kálọ. Yóò lè bá wọn yóò lè bá wọn. المساكين المهاجرين في سبيل الله وليعفوا وليصفحوا ولا يأتل أولي الفضل منكم والسعة أن يؤتوا ọ̀jáde máa ẹjọ́ jáde ẹjá òun ọgbọ́ ọlọ́run ní ayé wà láyá tálì ulul fadli minkum was-sa'ati àwọn tàà fún lọ́lá nínú yín táwọn ọlọ́run bá tí a sì kílẹ̀ fún kí wọ́n má máa búra mọ́ tọ́lá bó bá kí ló bẹ̀ṣẹ̀ ní ìfọlọ́run búra kó wọn ò ní fún mi sọ̀rọ̀ ní kankan mọ́ ọlọ́run ní kí wọ́n má búra mẹ́ta wọn ò ní fáwọn tí ò ní kí a lè má búra mọ́ wípé àwọn alásùnmọ́ àwọn ò ní fún wọn ní nǹkan mọ́ kí a má búra rú rẹ̀ mọ́ kí a má búra pé àwọn ò ní fáláì ní má àwọn tí wọ́n ṣe jẹ́ aṣojú ọ̀nà ọlọ́run bá tí wọn ò ní nǹkan kan kí a má búra pé àwọn ò ní fún wọn mọ́ wàyàfú wàlíyàsfàhù bí ẹ bá ṣe dáadáa bí wọ́n bá ṣe ìdásí ọlọ́run ní mójúkò máa ṣe dáadáa tiẹ̀ lọ alā tuḥibbūna ọlọ́run ní sẹ́yìn ọ̀sẹ̀ mi ní ṣẹ́ ìgbàtẹ́yìn náà ti sẹ̀mí òkèmí náà kó káforíjì mi kó lẹ̀ tẹ́yìn náà bá ti káforíjì máa lọ́dọ̀ mi ẹni ọba ṣẹ̀wọ́ náà má foríjì tí a rí pé nǹkan dé haqqu al-jār tó bí dari jaro dari jaro wa in dari jaro dari jaro wa in dari jaro dari jaro láwọn tẹ̀gídé fàmà ahlan qal láwọn tẹ̀gídé fàmà ahlan qal ọlọ́sàánú dari jaro dari jaro wa in làmíyà nípa làmíyà nínà yes yes ẹ̀yẹ̀yẹ̀ ẹ̀dí jẹ́ ọlẹ́ dari jaro dari jaro wa in nínú àwọn onítẹ́sẹ̀ tí ìwáyà rẹ̀ pọ̀ mẹ́ nínú rẹ̀ láàrùn tẹ̀jẹ́ dẹ́ fàmà ahìlánú pọ̀lú láàrùn tẹ̀jẹ́ sọ́bẹ̀rọ̀ fàmà ahìlánú pọ̀lú ọ̀yá láàrùn tẹ̀jẹ́ sọ́bẹ̀rọ̀ fàmà ahìlánú pọ̀lú ẹyẹyẹ máa ṣe rọ́jà ìgbẹ́ ti ṣẹlẹ̀ dari jaro dari jaro wa in dari jaro dari jaro wa in lam tajid sabran fama ahlan qal lam tajid sabran fama ahlan qal lam tajid sabran fama ahlan qal aye ba mi bana dari jaro dari 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 jaro dari jaro wa in lam tajid sabran fama ahlan qal lam tajid sabran fama ahlan qal ọlọ́run ti jẹ́ wá ìyàwó rẹ̀ dari jaro dari jaro wa in afọ́ nílà míyà ọmọ kí o ṣe Shaykhul Islam Ibn Taymiyyah ó ní jaro dari ẹni ó bá múlé tí ọ tẹ́ ẹ̀jọjọ́ ń gbé dari yìí máa ṣe mùdárọ́tì pẹ̀lú ẹ̀ dari jaro dari alábàgbé rẹ̀ máa ṣe mùdárọ́tì sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ tó bára tó bá fẹ́ máa ṣàbúrú sí ọ ṣe bí ìgbà tó rí aburú nǹkan wa máa ṣe dáadáa wà ń járọ̀ kódà kó ṣe wípé ń ṣe jáwórù pẹ̀lú ẹ̀ kódà kó máa jàmbá rẹ̀ kódà kó máa ṣàbúrú sí ọ ìwọ máa ṣe dáadáa sí dari járọ̀ dari járọ̀ alábàgbé rẹ̀ mọ́jọ jẹ́ pé aburú ni ó máa tòpò látọ̀dọ̀ rẹ̀ lọ́sọ̀dọ̀ ẹ̀ wà ń járọ̀ kódà kó ṣe pé ń ṣàìdá sí ọ àfáwá ní wàyí lámùtẹ̀jẹ́ ní sọ́bẹ̀rọ̀ fàmà ahlan qal wàyí lámùtẹ̀jẹ́
ó ní tó bá wá sùúrù tì tó rí pé mèrè ò gbé mọ́ fàmà ahlan nọ́kọ̀ ní tó dáa jù fún ọ ní kọ́ lọ gbalé mi eléyìí tó fi wá jọ jẹ́ pé ìwọ náà wò yí pé àjọ wa máa tààtà báyìí tó mi ọ̀dọ̀ rẹ̀ bá ti lè sàn wá síwájú ọ̀dọ̀ mi iwájú rẹ̀ ní dalẹ̀ sí pé omi gọ́ta rẹ̀ ti sàn kọjá èmi náà sì lọ dalẹ̀ síwájú ilé ẹ̀ eléyìí tí ó fi wá dì báwọn láàmútẹ̀ ilé sọ̀rọ̀ ọ̀hún fàmà láàmútẹ̀ ilé sọ̀rọ̀ ọ̀hún ó ní tó ọba ti rí pé ó ti wá sùúrù tí ó ti dópin fàmà ahlan naqal kò sí tó dùn tó kọ wá bọ̀mí ìlọ́mọ gbé alábàgbé ó pàtàkì ìsìláàmù pàtàkì ẹ̀ wàtẹ́ni kọ̀rọ̀ bá àwọn alásùnmọ́ wá tí èèyàn bá jẹ́ni tí wọ́n ń ṣe dáadáa sọ́lásùnmọ́ tí wọ́n ń ṣe dáadáa tí wọ́n ń sọ dáadáa ń pẹ̀ kódà bí wọ́n bá mọ̀ fún ọlọ́wọ́n bó mọ̀ fún kódà tí wọ́n bá ṣe kí tí wọ́n bá mọ̀ fún ta ni ó mọ̀ ọlọ́wọ́n bó mọ̀ torí kí ọlọ́wọ́n bá la yudi'u ajra al-muhsinin ọlọ́wọ́n bá ló ṣe ó ní èèyàn lọ́kàn balẹ̀ sí jù lẹ́yìn tí ẹ̀ máa ń ṣe dáadáa sọ́dọ̀ ẹ̀ ọmọ ẹ̀jẹ̀ ènìyàn ó lè máa ṣe dáadáa sí kọ́ fàbúrò gbà ṣùgbọ́n tó bá ti lẹ́ǹtì dáadáa síwájú ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga ó dájú kó rí dáadáa gbà àti wá lè ṣe ni èyàn ó lè ṣe nǹkan fọ́lọ́n kọ́lọ̀n wá mọ́ fún pé kó tó kú láyé kò ṣeé ṣe kódà tí kìfìrí bá ní dáadáa lọ́dọ̀ ọlọ́run eléyìí tí ó fi tọ́ lábọ̀ ọlọ́run pẹ̀lú dáadáa rẹ̀ ọlọ́run fún látàyè kó má bàa rí dáadáa gbà lọ́run kèfèrí gángan ọlọ́run fún dáadáa rẹ̀ tó ṣe yẹn yóò fún padà man kana yuridu al-ajilata ajjalna lahu fiha ma nasha'u liman nurid ma nasha'u liman nurid ثم جعلنا ọlọ́ni ẹni ọba ń fọ́rẹ̀ kájúkájú àfọ́lẹ́ ìtọ́ bá wù nù wá ìtọ́ bá wù wá nù ẹ̀ àfọ́ ṣùgbọ́n tó bá dọ̀rùn yóò rí yáyé gbàtà Ànábì wa Ibrahim ṣàdúrà yìí pé ọlọ́run ọba bá ń kí àwọn tó bá gbàgbọ́ nù àwọn mọ̀mí ọlọ́ni wà máa ń kàfàrọ̀ òun ọ̀kẹ́ ẹni ọba yà kèfèrí fáwọn ọmọ tiẹ̀ òun kọ̀lílá ìjò náà gbádùn láyé نوفي إليهم أعمالهم فيها وهم فيها أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل bẹ́yìn ọba gbọ́rọ̀ sọ́lọ́n lẹ́nu tó bá ṣe dáadáa nuwaffi ilayhim a'malahum fiha gbogbo dáadáa tí wọ́n ṣe láyé ọlọ́lá fún wọn pé ọlọ́ni nuwaffi ilayhim gbogbo ṣe wọn tí wọ́n ṣe tó jẹ́ dáadáa á dìkan gbà ládẹ́ ẹ̀pẹ́ láyé fahum fiha la yubkhasun nílé ayé àní dórí wọn kan ó ṣẹ́kù sí alọ́run tí ó ṣẹ́kù lọ́dọ̀ wa àní ṣẹ́ kankan kú àní dínkù ọláyíká gbogbo ẹni abá ti ṣe bá ń fún táà ti fún lórí rẹ̀ tán láyé àwọn alladhina laysa lahum fil akhirati illa an-nar wọ́n à ní nǹkankan tí ń bọ̀ wá gbà mọ́ lọ́dọ̀ wá dúró lọ wa habita ma sana'u fiha gbogbo tí wọ́n ṣe ń gbà tí wọ́n ń bẹ láyé ti bàjẹ́ gbogbo dáadáa wọ́n ti bàjẹ́ tọ́rọ lọ́wọ́ bò ní fi ṣe nǹkankan wa batilun ma kanu ya'mal ọlọ́ ní gbogbo tí wọ́n ṣe pátápátá bátìlù ní ìbàjẹ́ ni ẹjá gbìyànjú ká máa ṣe dáadáa sáwọn alábàgbé wa káwà máa mú lọ lé pé járì járọ̀ járì jáwáyé láàrín tẹ́lẹ̀ sọ́bẹ̀rẹ̀ subhanaka Allahumma wa hamdika ashhadu an la ilaha illa anta tàbá rẹ̀ tó ní bèèrè
Wa alaikum salaam. Àwọn wáyé. Mẹ́bọ̀ ṣé òótọ́ ni wọ́n máa ń odò òkè. Àfáà ní pé ṣé lóòótọ́ ni wọ́n máa ń ti odò. Òótọ́ làwọn èèyàn fẹ́ máa ń tì pẹ̀lú náà. Òótọ́ ni. Ṣùgbọ́n òjò tọ́lọ́wọ́n bọ̀ ọ̀bá ní rọ̀ ni wọ́n máa ń tì. Eléyìí tí ọba rọ̀ bí wọ́n ti yóò sìn lẹ́nu nù pẹ̀lú òògùn wọn òun náà ni ó lù náà tí wọ́n dá pa. Torí wọ́n lọ bọ́ sẹ́yìn pátí báyìí ni wọ́n máa dáná mọ̀ sí wọn. Tọ́lọ́wọ́n bá gbé dé yóò sàn wọn lẹ́nu yóò tún kó tẹ́ǹtì yẹn lónìí. Ṣùgbọ́n wa máa sọ fún àwọn tì pẹ̀lú dán. Tọ́bọ̀ wá ṣe déédéé tọ́lọ́wọ́n ọ̀fẹ́ jọ ọ̀rọ̀ tẹ́lẹ̀ wọ́n làwọn tì. Wọ́n ní ẹ̀rí ní kó lọ. Wọ́n tún ní ẹ̀mọ̀ wẹ́rí. Ìjọ ń kó lọ wọ mí àwọn ti tì. Ṣùgbọ́n jọ mí tọ́lọ́ bá gbọ́n mú a máa ṣe sìkítọ̀ fún wọn. Náà. Bí ìbáwò torí yóò ní bí ìbáwò lápòjúwe tí alábàágbé èèyàn tó bá ṣe gọ́tà àti ilé tiẹ̀ tó wá gba ilé tèèyàn lọ èèyàn lè dí ọ̀dọ̀ èèyàn pé kí omi gọ́tà ọmọ wà bẹ́ẹ̀ ìyẹn ṣe gbọ́ ṣùgbọ́n ká láti sọ àwa lè generalize torí ó lè jẹ́ pé nǹkan míì tá a lè ọjọ́ ṣe mùsọ́láhà láàrin ara wa ni tá a jọ sọ ń tó bí nùbí tó sì ń dá wà láàrin náà wa alaikum salaam. Tí alábàágbé èèyàn bá jẹ́ ní tí èsè mùsùlùmí èèyàn ó máa ṣe dáadáa sí níwọ̀n bá dáadáa tẹ́ni tí èsè mùsùlùmí kò ní í ṣe dáadáa sí lọ́wọ́ lẹ́yìn àdúgbò Muhammad sallallahu hadith tó lálàáfíà ọmọ kan máa wá ṣe khidma fún Ànábì Yahudi ọmọ Yahudi lọ́mọ Yahudi bàbá ẹ̀ ṣùgbọ́n bí house boy Ànábì Muhammad sallallahu alaihi wasallam ìmọ̀ sí dáadáa sí Ànábì tánà ìbájú nǹkan lọ yóò bá gbé yóò bá Ànábì tó lè ṣe yóò bá ìmọ̀ sí bẹ́ẹ̀ ọmọ yẹn ó wá sàárẹ̀ Ànábì wá gbọ́ Ànábì sì wá kí sallallahu alaihi wasallam ṣe pé dáadáa nù ìyẹn máa ń ṣe dáadáa sáwọn náà ọ̀gbìn gbọ́dọ̀ débi dáadáa kájọjọ sọdún ni káwọn máa wọnú ilé wọn lọ pẹ̀lú ọ̀rọ̀ débẹ̀ kán lọ máa wo fíìmù pẹ̀lú ọ̀rọ̀ débẹ̀ káwọn òye pé kankan náà ní á káwọn tẹ̀lé wọn lọ àwọn ibi tí wọ́n bá ti ń sọ́ọ̀tì kọ̀ gbọ́dọ̀ débẹ̀ ṣùgbọ́n yẹn lè ṣe dáadáa sí ó dájú bàtà Ànábì sallallahu alaihi wasallam tó dọ̀dọ̀ ọmọ yẹn Ànábì rí pé ọmọ yìí ò lè survive Ànábì ní ìpè kò lè survive Ànábì ní ya gulam qul la ilaha illallah ilé ọmọ yìí sọ pé la ilaha illallah fanadhara ila abihi al-yahud abihi yahudi bàbá rẹ̀ tó jẹ́ yahudi ó wá wò ọmọ yẹn wojú bàbá ẹ̀ ìgbà tó wojú bàbá rẹ̀ ní àtúnyẹ yẹn abalẹ̀ kọ́ sí tẹ́lẹ̀ tí bàbá kọ́ sí mò ń sọ ẹkú ti yọjọ́ lẹ̀pọ̀ ọmọ sì sọ ó sì sọ bó ṣe sọ náà lọ́lọ́run sì mọ́ ọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ní pé alhamdulillahi alladhi anqadhahu minan nar ọpẹ́ ní fọ́lọ́n tó lọ ọmọ yẹn bí iná torí kò wọ́n náà mọ́ bá èèyàn máa ń ṣe dáadáa sáwọn náà pàápàá tí dáadáa yóò bá ṣe sábà bí ìmọ̀nà ẹ̀sìn fún wọn ẹ̀ẹ́dẹ̀ rí pé àwọn náà àti sàlùwálẹ̀ olóògbé wọn kí ni táwọn náà bá ń ṣe dáadáa sí wọn fẹ́ fà wọnú ẹ̀sìn yìí nù mùsùlùmí ní máa ya tó yóò lágbára àti máa ṣe dáadáa sí yóò máa ní pé kò sí kọ̀ǹpọ́sì ẹ̀sìn ẹ̀ máa pé Ọlọ́run kan sọ pé Ọlọ́run kan sọnù Kùránì náà sọnù Kùránì. So we need to be fair to everybody. So kò sí compulsion nurse so yes èbó ọ̀pọ̀ táwọn bá sì ṣe bẹ́ẹ̀ any chance bó ṣe wulẹ̀ kó slight mọ́ láti mú mùsùlùmí wọnú ẹ̀sìn wọn ẹni wọ́n kọ́ bí ó ṣe wájú bí ẹ kọ́ lẹ́sìn lásán wọ́n preach ẹ̀sìn bí wọ́n jẹ́ lecturer wọ́n preach ẹ̀sìn bọ́ọ̀ fẹ́ fọ́ máa wọn.